ìgbà Jésù Kristi agbára wa. First and foremost, ìyàwó Ṣọlá Dásà olùyúkẹ ìyá àbẹ́jì àjùmọ̀ká àbẹ̀bẹ̀ ọ̀kan sí lórí ọ̀pọ̀ gbogbo ẹbí pátápátá the Sanni family gbogbo ẹbí pátápátá wà kí ojú òní tì ẹ̀ṣẹ́ púpọ̀ ọ̀pọ̀ àpájìdò nínú ilé báyìí ayọ̀ báyìí òní kọ́ ní ẹ̀mí ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn àbáyé 70 láti jẹ́ ní 70 wa jẹ́ Deborah Amosu mo jẹ́ ọmọ màmá kì í ṣe ọmọ tí èèyàn bá bí nìkan ni ọmọ màmá jẹ́ ìyá ìwé international worldwide so ó dẹ̀ kó gbogbo ọmọ papọ̀ ni we are happy today celebrating mama's 78th birthday. I wish her long life, peace, joy and eternal enjoyment of the children. And sì jẹ́ kankan nínú oúnjẹ ọmọ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ́ ni wọ́n máa jẹ́ pẹ́ẹ́pẹ́ lórúkọ Jésù àwọn àti dádì Ọlọ́run fún wọn lálàáfíà ara àti ìfọkànbalẹ̀. I wish gbogbo àwọn tó wá síbí báyìí náà lọ́jọ́ ìní a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí ará ọ̀rẹ́ ará chọ́ọ̀chì tí màmá ṣe jẹ́ ìyá ìwé worldwide. We thank God, we glorify God in her life. It's a testimony. What God cannot do does not exist. So God has done wonders in Mama's life. That is why we are celebrating today for her. So we bless everybody. Àwọn tó ràn ọ́ lọ́wọ́ náà Ọlọ́run á ràn ọ́ lọ́wọ́. Gbogbo àwọn tó fi lé wọn sílẹ̀ náà àwọn tó dé láti òkè òkun náà Ọlọ́run á ràn ọ́ lọ́wọ́ á dáàbò bò á dán lọ́jọ́ àtàlàfíà. Glory be to God. I'm shouting 7 hallelujah for the Mama 70. Hallelujah, 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 hallelujah. Orúkọ mi ni Ìyáàfin Patricia Adésànyà. Mo jẹ́ ìyálé sí Mosúnmọ́lá. Màmá tàdé ń ṣe birthday wọn yìí. Wọ́n ò mú mi ní ìmú ìyálé, wọ́n mú mi ní ìmú ọmọ. Pé mo ṣì wà nílé ọkọ lénìí. Ìyá yẹn náà Ọlọ́run lò wọ́n fún mi. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ ìní ó ṣojú gbogbo wa. Ó dẹ̀ ṣe ojú àwọn náà. Pé ẹ̀mí wọn wà láyé ó wà láàyè. Gbogbo àwọn ọmọ wọn Ọlọ́run ò jẹ́ ká rí ìbànújẹ́ lórí wọn. So màmá jẹ́ èèyàn kan tó jẹ́ pé màmá ni ìyá ìwé ni màmá ni tí bá sọ pé màmá ni wọn ò mọ iye tó ṣu mí ṣùgbọ́n wọn ò mú mi nímú orogún. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run mú mi mọ̀ wọ́n Ọlọ́run ò dẹ̀ wá ní jẹ́ kí n bàjẹ́ lọ́wọ́ wọn ilé àtọ̀nà wọn ò ní dàrú lẹ́yìn ìgbà tí wọ́n ṣe birthday yìí àìsàn ò ní gbé wọn dè àwọn ọmọ kankan wọn ò ní yàn kú lágbára Ọlọ́run a máa rí wọn bá ọkọ ò ní kú mọ́ gbogbo àwọn ọmọ wọn lórí àwọn náà ò ní dòkú òjijì. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ ìní ó wá sí ìmúṣẹ nínú ayé wọn. So gbogbo ọjọ́ ayé wọn tó kù wọn nílò nínú ìbànújẹ́ ẹ ṣé gan.